Amúsàn oní charity àti foundation ìsọnù. Àwọn èèyàn máa wá sọ́dọ̀ ẹ nígbà kan o máa gba owó sínú àkáǹtì ẹ nígbà tí Muideen nígbà tá a kẹnu bù ẹ́ o wá bẹ̀rẹ̀ sí ní gbà sí àkáǹtì àwọn tó o bá gbé wá. Wọn ò wá lè sọ wá máa wá táàsì wọn. Ẹ̀rẹ̀pọ̀ sí mọ́tò ra táyà sí mọ́tò ẹ farúgbó lóúnjẹ. Èèyàn ò kí ń fi agídí sin Ọlọ́run, èèyàn ò dẹ̀ kí ń fi agídí ṣe charity. Tó o bá fẹ́ ṣe charity, a non-governmental organization, a charity, a foundation, tó o bá fẹ́ source fún fund pẹ̀lú èèyàn, tó o bá ti ní a contractual agreement pẹ̀lú ẹni yẹn ipe owó tó wá tọrọ yìí o, ìwọ tó wá tọrọ 13 million, tó o bá rí 30 million yẹn tán 10%, 20% òun ni ti charity tẹ́ ẹ ti jọ agree lé lórí. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, because an agreement is an agreement. Àwọn tó wà ní charity tó ń gbé tó ń polówó tó ń mú kámẹ́rà tó ń lo mọ́tò, àwọn náà máa gba owó oṣù lóòótọ́. Ṣùgbọ́n tí ò bá sí agreement yẹn ń bẹ, Adémọ́lá Amúsàn Agbala Gabriel Church ò ní right láti yọ kọ́bọ̀ ní inú owó tí o bá gbà fún èèyàn kankan sí inú àkáǹtì ẹ̀. Ò ní right láti yọ kọ́bọ̀ níbẹ̀. Irú ti Keji tó ké tantan wá síta, Adémọ́lá Amúsàn ò jẹ̀bi láyé ò jẹ̀bi lọ́run. In fact, Keji, you have the right to sue him. Gbogbo èyí tẹ́ bá dẹ̀ ń sọ ẹ ṣe bí platform ẹ̀ ló fi gbà á ṣe bó help ẹni, ṣé òun ló sick? Ṣé ẹbí ẹ̀ ló sick? Nígbà tí ẹ gba almost 8 million fún Keji tó o dẹ̀ gba 4.9 àbí 3.9 nínú ẹ̀, oní kó sóúnjẹ fárúgbó. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ ṣe ò ní sóúnjẹ fárúgbó. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ ò ní ra táyà sí mọ́tò ẹ̀. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ láti wá tọrọ owó ò ní service àwọn machineries motors tó wà ní ìkáwọ́ ẹ̀ ní church. It means pé o ní láti lọ wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀. Adémọ́lá Amúsàn, mo láǹfààní láti sọ fún ẹ pé o lè ní ẹ́, scammer wash ní ẹ́. Láti ọjọ́ tí Adémọ́lá Amúsàn tó ń jẹ́ Àgbàlá Gabriel Church tó ti gbé ọwọ́ ẹ̀ sókè tó ti lu Muideen ní ayé àti ìpè ẹ̀ ló ti polúkúrúmuṣu. Ní àgbàlá ẹ̀ ló ti di àgbàlá nonsense, àgbàlá nuisance church worldwide, ló ti di olè scammer wash. Nítorí pé kí ni gbogbo wa a rò pé ẹni tó bá fine tó wọ suit pé òun ni èèyàn Ọlọ́run fúnra rẹ̀ nínú Bíbélì ó sọ fún wa pé ó máa dé gìlà sí wa láàrin bí olè ní ọjọ́ kan. Ó ní òun máa wá sílé ẹlòmíì, òun á wá tọrọ omi, kò ní fún òun mu. Òun wá sọ pé ọjọ́ kan báyìí mo wá sílé ẹ̀ tó fún mi lómi mu. Àṣẹ pé mi ò rí yín o. Ó ní ẹni tó wá sílé ẹ̀ tó wọ aṣọ jákujáku tí ò wọṣọ tó dáa tó já wíìgì mọ́rí tó múra bí èèyàn yẹpẹrẹ láàrin ìlú, pé òun gangan lẹ́ni yẹn. Àmọ́rú ẹ̀mí Ọlọ́run tó wà nínú Muideen. Ìwọ Adémọ́lá Amúsàn ẹgbọ́n tó sọ nípa Muideen. Ó dọ̀bálẹ̀, mo mú pa abẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Ó ní kó dọ̀bálẹ̀, mo mú pa abẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Ó ní kó dọ̀bálẹ̀, mo mú pa abẹ́rẹ́ tó dáa, ó ti ẹ̀kọ́ nànà. Adémọ́lá Amúsàn ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ pé 34 or 35 ẹgbẹ́ àkọ́bí mi ni. Muideen àsọ̀fìgbà tó sẹ́ pé òun ní kí òun mú pa kẹ́rẹ́ tó dáa, òun ní kó dọ̀bálẹ̀, òun nà. Muideen was 44 nígbà yẹn. Ó ná ẹ̀mí Ọlọ́run àti ìgbà yẹn ní ayé chọ́ọ̀chì ẹ̀ ló ti porúkúrúmuṣu. Adémọ́lá Amúsàn tí Ọlọ́run
Ọlọ́run máa ń pè ènìyàn. Ìyẹn ò ní pé tí Ọlọ́run bá pè ẹ́ kó má wá ṣẹ́kùn iṣẹ́ apá ẹ̀. Kó má wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀. Mo láyọ̀ láti sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wo prophet Abel Taiwo Ojo yẹn, he has over 50 hectares in acres o, hectares of farmland tí wọ́n dá oko ewédú, ẹ̀fọ́, cassava àti maize tí wọ́n dá. That is his main job or side hustle. He doesn't sell most of them. He harvests them because he's got a disciple school, a Bible school. Tí àwọn 300 tó wà ńbẹ̀, and he promised God that I want to feed these disciples, 300 disciples. I want to give them 1 meal a day for as long as they are in the Bible school. And instead of him to come online and ask for donations, he himself became a farmer. Bought over 50 hectares, not acres, of land around Ikire, Oshegere, Ashejire area, and grows cassava, vegetables, and maize to feed people that are not related to him. And he doesn't ask for a kobo from them. And yet, he does the work of God. Ademola Amusan, oní charity àti foundation ìsọnù. Àwọn èèyàn máa wá sọ́dọ̀ ẹ nígbà kan o máa gba owó sínú àkáǹtì ẹ nígbà tí Muideen nígbà tá a kẹnu bù ẹ́ o wá bẹ̀rẹ̀ sí ní gbà sí àkáǹtì àwọn tó o bá gbé wá. Wọn ò wá lè sọ wá máa wá tax wọn, ẹ̀rẹ̀pọ̀ sí mọ́tò, rẹ̀táyà sí mọ́tò, ẹ̀fàrúgbó lóúnjẹ. Èèyàn ò kí ń fi agídí sin Ọlọ́run, èèyàn ò dẹ̀ kí ń fi agídí ṣe charity. Tó o bá fẹ́ ṣe charity, a non-governmental organization, a charity, a foundation, tó o bá fẹ́ source fún fund pẹ̀lú èèyàn, tó o bá ti ní a contractual agreement pẹ̀lú ẹni yẹn ipe owó tó wá tọrọ yìí o, ìwọ tó wá tọrọ 30 million, tó o bá rí 30 million yẹn tán, 10%, 20% òun ni ti charity tẹ́ ti jọ agree lé lórí. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, because an agreement is an agreement. Àwọn tó wà ní charity tó ń gbé tó ń polówó tó ń mú kámẹ́rà tó ń lo mọ́tò, àwọn náà máa gba owó oṣù lóòótọ́. Ṣùgbọ́n tí ò bá sí agreement yẹn ń bẹ, Adémọ́lá Amusan, Agbala Gabriel Church ò ní right láti yọ kọ́bọ̀ ní inú owó tí o bá gbà fún èèyàn kankan sí inú àkáǹtì ẹ̀, ò ní right láti yọ kọ́bọ̀ níbẹ̀. Irú ti Keji tó ké tantan wá síta, Adémọ́lá Amusan ò jẹ̀bi láyé, ò jẹ̀bi lọ́run. In fact, Keji, you have the right to sue him. Gbogbo èyí tẹ́bá dẹ̀ ń sọ ṣe bí platform ẹ̀ ló fi gbà ṣe bó help ẹni, ṣé òun ló sick? Ṣé ẹbí ẹ̀ ló sick? Nígbà tí ẹ gba almost 8 million fún Keji tó o dẹ̀ gba 4.9 àbí 3.9 nínú ẹ̀, oní kó sóúnjẹ fárúgbó. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ ṣe ò ní sóúnjẹ fárúgbó. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ ò ní ra táyà sí mọ́tò ẹ̀. Tí Keji ò bá wá sọ́dọ̀ ẹ̀ láti wá tọrọ owó, ò ní service àwọn machineries, motors tó wà ní ìkáwọ́ ẹ̀ ní church. It means pé o ní láti lọ wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀. Adémọ́lá Amusan, mo láǹfààní láti sọ fún ẹ pé o lè ní ẹ́, scammer wash ní ẹ́. O lè ní ẹ́, scammer wash ní ẹ́. Àṣírí ẹ̀ dẹ̀ máa tú. Several people ló ti wá tó ti wá sọ so many things nípa ẹ. Bó ṣe máa ń lu àwọn ará church ẹ, bó ṣe máa ń lu àwọn obìnrin tó wà nínú church ẹ, tó ṣe ń lù wọ́n, tó ń ká tì wọ́n lóru, tó ń ká tì wọ́n lọ́sàn-án, gbogbo ẹ̀ ní àṣírí ẹ̀ ti tú sí orí internet.
ó lè wò pé ṣọ́ọ̀ṣì ẹ àti àwọn tó ń dáwó fún ẹ látòkè òkun wọ́n sì ń dáwó lónìí àtọ̀la, ṣùgbọ́n mo láǹfààní láti sọ fún ẹ pé tó bá yẹ ìwé ẹ̀yìn ẹ wò ní oṣù mẹ́fà tí ìdájọ́ ọlọ́run bá dé sí ẹ, gbogbo ohun tó ń ṣe yẹn ọlọ́run má jẹ́ kí ṣọ́ọ̀ṣì ẹ kó di àwòrò mọ́ ọ lórí. Nítorí pé àwọn tó dàgbà tán wà nínú ẹ̀mí wọn ni wọ́n ti pè ẹ́, wọ́n ti kìlọ̀ fún ẹ pé ohun tó ń ṣe yìí òun ló máa gba ìjọba ọ̀run lọ́wọ́ ẹ, òun ló máa gba ìjọba ọ̀run lọ́wọ́ ẹ tó dẹ̀ tún máa gba ìjọba ayé lọ́wọ́ ẹ. Ìpè kò sí nǹkan méjì tí wọ́n ń pè ju jìbìtì lọ. Nígbà tí èèyàn wá sí church ẹ tó béèrè 30 million tí 30 million ò tí ì pé, tó bá tiẹ̀ jẹ́ pé òun fúnra rẹ̀ out of our own volition ló bọ́ síta tó ní mo fẹ́ so oúnjẹ fárúgbó, as a good Christian wàá sọ fún ni pé jẹ́ kí owó ẹ pé. Tí owó tó wá bá pé, tó bá fẹ́ ṣe nǹkan sí church tàbí ó fẹ́ ṣe nǹkan kan nínú ìdá mẹ́wàá tó bá yọ, tó bá ti ọkàn ẹ wá, kò fi sọ pé ó fi sọ orí nǹkan kan sí church, bóyá ó fi ra táyà ní o tàbí ó fi sóúnjẹ, notwithstanding owó yẹn ò tí ì pé, ó gbápò ráìsì fún ẹ ó gbé jẹ, ó envelope 50,000 fún ẹ ó gbà á, ó tún ní kó yẹ ní 600,000, ó sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́, ẹ̀ ń tẹ̀lé lọ sí hospital, ẹni kó repo sí mọ́tò, ṣó ń ṣiṣẹ́ ni, ṣé dandan ni kẹ́ tẹ̀lé? Ẹ ṣe gbé Uber tàbí kẹ́ lọ rent mọ́tò nínú garage, kẹ́ wà transparent, kẹ́ wà accountable. Charity, organization, foundation, trust, NGO tí ò bá ti wà transparent, tí ò bá ti wà prudent, wọ́n máa collapse ni. Àtijọ́ tẹ́ bá dẹ̀ ń gba donation káàkiri, donation tẹ́ ń gbà yìí owó kókú lọ kárùn lọ làwọn èèyàn kan, àwọn tó dá ni wọ́n fi ń ṣe fún yín. Nígbà tí ìwà Adémọ́lá Amúsàn tó ti gba 1 million naira lọ́wọ́ foundation kan tó ń jẹ́ Òkété foundation àbí kí ló ti forúkọ ẹ̀, ní ayé ẹ ti bàjẹ́. Nítorí náà ní pé kéèyàn máa tọrọ owó kò dáa, ó máa ń déṣì léyàn ni. Kó o máa tọrọ owó kó wá sọ di iṣẹ́, kó o máa jẹ nínú bàbí àlà, ó máa ń déṣì léyàn ni. Nítorí ẹ̀ ní ministry ẹ ò ṣe gbòòrò, nítorí ẹ̀ làṣírí ẹ ṣe ń tú. Adémọ́lá Amúsàn, nítorí ẹ̀ ní ministry ẹ ò ṣe gbòòrò, nítorí ẹ̀ ní àánú àwọn èèyàn ni ò ṣe ṣe ẹ́ mọ́. Nítorí náà ló ṣe ń jẹ burúkú, ló ṣe ń jẹ ìbàjẹ́. Nítorí pé ìjẹ ìbàjẹ́ òun ló jẹ ní owó tó gbà lọ́wọ́ Keji yẹn. Àwọn protocol ló ń gbà, ó tún wá jáde nìyẹn. It was the infantry and the entitlement that disgusts me in you. So ọmọ yẹn gba 8 million, ẹ̀dẹ̀ gba 4 million bíi 3.9 lọ́wọ́ ẹ̀, ẹni torí pé kó lè bá àtúbọ̀ rí àánú gbà. Òun ni àwọn tó ń dá owó yẹn ń kọ́, àwọn tó ń dá 50 naira, àwọn tó ń dá 10 pounds, tó ń dá $10 tí wọ́n ń ṣiṣẹ́ nínú òtútù, ẹ ò ṣe àánú fún wọn. Ẹ rò pé àwọn yẹn náà fi ní dídùn wọn náà fi gbé owó yẹn sílẹ̀, àwọn náà fi ń tọrọ kankan ni. Ẹni tó ní arthritis tí ò lè mú pẹ́ẹ̀n dáadáa, ẹni tí ọrùn ọwọ́ ń dùn, ẹni tí ọrùn ẹsẹ̀ ń dùn, tó ń ṣiṣẹ́ nínú òtútù, òun náà fi owó tó ń sọ fún yín, tó ń donate fún yín, ó fi ń tọrọ kankan ni. Ohun tó dẹ̀ fi ń tọrọ yẹn a máa dé bẹ́yìn, a máa tú àṣírí yín, a máa fẹ̀dí yín káàkiri. Nítorí ẹ̀ la ṣe ń sọ wípé coming on social media láti kígbe, especially ẹ̀yin obìnrin, ọkọ yín kọ̀ yín sílẹ̀ o, ó kọ̀kọ̀ mẹ́rin sí yín lẹ̀, ẹ fẹ́ gbowó lórí social media, ẹ mọ̀ pé ayé yín àti ayé àwọn ọmọ yín, ọjọ́ alẹ́ wọn òun lẹ̀ ń bàjẹ́ yẹn. Àti ẹ̀ṣìgbọ́ àwọn tó sick, ṣùgbọ́n ẹ̀yin tí nǹkan kan ò ṣe, tẹ ẹ lápá méjì, tẹ ẹ lẹ́sẹ̀ méjì, tẹ ẹ lójú méjì, tẹ ẹ lémú, tẹ ẹ lẹ́nu, tẹ ẹ ní ẹ̀ ń wọ́wọ́ business wá sí orí social media, tí ẹ lè lọ hustle, tẹ ẹ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ tán ti mọ̀lẹ̀ jẹ, àtẹ́lẹwọ́ ẹni báyìí kò kí ń tan ní jẹ. Ohun tí a bá ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ lọ́wọ́ ẹni. I am here this afternoon to tell and to encourage us not to be an enabler of bad behavior, not to reinforce
bad behavior in the society. We are working in diaspora. We are working, and we are not happy. Those of us that are working, we are not happy that some people are not working here in the United Kingdom or in the diaspora, and they are collecting welfare. We are not happy because majority of our money, of our tax, goes to them, and you can never see anybody that is on benefit. Put 10 of them together, maybe 2 ló máa lu àlùyọ tó wà lórí benefit. The remaining 8 of them, or one mama sink ni, one day sink, one wálẹ̀ ni, kì í ṣe pé nítorí pé the law of God is a vicious cycle, and it's a law of karma. Ohun tá a bá ṣiṣẹ́ fún báyìí òun ló ń tọ́ lọ́wọ́ ẹni. Today is the 1st of March, and I'm employing everybody. I am begging, both home and abroad, in Nigeria and in the diaspora. Ẹ̀yin obìnrin tọkọ kọ̀ sílẹ̀ tó gbé àwọn ọmọ yín tì yín, ẹ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ kẹ́ mọ́lẹ̀ jẹ. Drop your ego. Gbogbo yín lẹ fẹ́ wá sórí social media, gbogbo yín lẹ fẹ́ máa wọṣọ tó dáa, ṣé pé kò dáa, but there is time for everything. Tó bá yá akólòlò yín á pe bàbá, á dẹ̀ pe bàbá yẹn á já gerege when you walk. The Bible said that a man or a woman that does not work is worse than an infidel. Please, however small it is, start from somewhere. It's because everybody wants to live large. That's why you're coming on the internet. That is by the way. I'm talking about Ademola Amusan, Agbala Gabriel Church, tó wà ní Ẹgbẹ́dá, tó scam àwọn ènìyàn by bringing people that are afflicted one way or the other online, collecting money into their accounts and collecting the money back through unscrupulous means, by telling them, by cajoling them to do something for himself or to do something for the church, where even when the money that they needed is not yet complete. Is a scamming zone. Agbala Gabriel Church is a scamming zone. Àwọn blogger ẹ̀ gan wọn ò ní lè rí eléyìí bá ẹ sọ. Kó o gbé aláìsàn wá, kó o wá sọ pé platform ẹ, kó o wá sọ di pé ká ẹ máa jọ ṣe àpapín. Indirectly, tó o bá fẹ́ ṣe àpapín, jẹ́ kí wọ́n rí contract, sọ fún wọn before. A jẹ́ pé iṣẹ́ Ọlọ́run tó náà ń ṣe kò tó ẹ jẹun, kò dẹ̀ tó ẹ jẹun. Torí àwọn òjíṣẹ́ Ọlọ́run bíi tiẹ̀, wọ́n ń dáwó fún ẹ, wọ́n help ẹ. Kàkà bẹ́ẹ̀, gbogbo nǹkan tó bá kó fún ẹ, òun tà jẹun ni. Ó jẹ gbèsè nítorí pé ó rìn ní ọ̀nà títọ́ Ọlọ́run. Kó gbé ilé fún ẹ, kó kó ilẹ̀ fún ẹ, wàá tà ni. Wọn ò ní rábọ̀ ẹ̀. Kó gbé mọ́tò fún ẹ, wàá tà. Ademola Amusan, irú èèyàn Ọlọ́run wo ni wọ́n jẹ́? Ṣé àwòkọ́ṣe rere ló jẹ́ nígbà tó tiẹ̀ tí ń bójú tó ń bóra? Àmà ìtó gèlètè tó ń mífìn àpakúṣẹ́ òun ni irú wọn ń ṣe. Ademola Amusan, Agbala Gabriel Church. This is dragging a major dragging for you the second time. Don't let it happen the third time, because if it happened the third time, that is your hand. Kì í ṣe pé people will not call you to their churches again. You cannot even hold a microphone in any big church anymore because ìwà ẹ̀ ò dáa. You are not àwòkọ́ṣe rere in the Christendom. Scammer watch 419. Òun ni ẹ́, o máa ra propaganda ni, wọ́n fọ ẹ láwọ́de lé. Ẹ wá wò wọ́n o, wọ́n ti gbé bọ́ọ̀sì wá o, wọ́n tún ti kó dé o, Àgbàlá náà kọ sí lára, Àgbàlá Gabriel náà kọ sí lára. Ìwọ̀nba díẹ̀ ni. Tó bá yá ojú àwọn wọ̀nyẹn náà máa la, ojú wọn máa la. Thank you àwọn tó fún ministers yẹn, thank you, God bless you.
ojú wọn máa là. Agbala Gabriel Church, thank you thank you Ìbùkún Adéníran. Agbala Gabriel Church global worldwide or whatever you call your name, Ademola Amusan, you are a scammer. Ohun tó ṣe fún Keji kàn láǹfààní láti òun lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ gbójéjé, ó kàwé níwọ̀nba díẹ̀, ó dẹ̀ mọ ráìtì ẹ̀, òun ló ṣe ké jáde. Àwọn yòókù tó ń gbá bẹ́ẹ̀ wọ́n pọ̀. Ó wá ń pe Tinubu, ó ń pe Ṣèyí Tinubu, ó ń pe Rẹ̀mí Tinubu, ó ń pe Rẹ̀mí Ṣèyí Mákindé, ó ń pe Dayọ̀ Amusan àbí. But governor of Lagos State, all the governors in the southwestern zone, ìpè kan wá help wẹ pé aláìsàn pọ̀. Ṣé ìwọ ló ṣe máa sọ fún government pé aláìsàn pọ̀? Nítorí pé òòrò owó gbà mọ́, ó wá wo kókó mọ́ owó Keji, ó dẹ̀ bá ná tán, ó bá tá tán kanlẹ̀. Ọlọ́run mọ nọ́mbà lé ẹ, Adémọ́lá Àmúṣàn, Àgbàlá Gabriel Church. You are a scammer, you are a scammer. You are a 419. Ẹni tó bá gbé àìsàn wá sọ́dọ̀ ẹ, tó bá gbé àìsàn tó jẹ́ 80% wá sọ́dọ̀ ẹ, by the time tó bá máa kúrò wà á tún fún wọn ní the remaining 20%, ẹni yẹn máa wá jẹ́ aláìsàn 100%. Wo Keji bó ṣe ń ké ọpẹ́lọpẹ́ àwọn onídídùn ọlọ́rẹ asọ̀fànọ́sìn, owó ọmọ yẹn ti pé bíi 10,000, asọ̀fọ̀ òru òní owó ọmọ yẹn ti pé bíi 10,600,000. Ó sì kù tó ń wá sí, ó dẹ̀ sì máa need after care. Nítorí náà ní pé gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bù ẹ̀bùkún Keji ẹ dá sínú fund ẹ jẹ́ kó máa lọ síbi 15 million nítorí pé ó máa need after care. Having said that, Adémọ́lá Àmúṣàn, since tó dẹ̀ ti jẹ́ pé ta ti fi ọ̀nà hàn ẹ́ sìn, àwọn tó bá gbé wá síta kó o sọ in public, owó kówó tẹ́ni ìbá rí gbà o, ẹni tó fẹ́ bèrè 2 million yìí o, 25% ní tiẹ̀ ń bẹ̀ o, kó o ké tọ̀tọ̀ fún aráyé. Be prudent, be accountable, be responsible. You are not. Kò sí ọ̀kan tó jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta. You are not prudent, you are not accountable, you are not responsible. Rather, you are a scammer. You are 419. You are a fraudulent pastor. Ẹni àtiwọ́ àtẹni tó fi ẹ́ jẹ pastor, Ọlọ́run mọ nọ́mbà lé yín nítorí pé kí ni 419 nìyẹn. The money is 30 million already, ma. They are looking for the aftercare now. Praise the Lord. Nítorí pé I was on Ajoke's platform up till about 1 o'clock this morning. Ìgbà yẹn ló jẹ́ 10.6 million. So Olúwa ṣeun, wọ́n ní owó Keji ti pé 30 million, wọ́n wá aftercare. Ṣó o rí jẹ́gẹ́dẹ́ ìwọ rò pé ìwọ nìkan ló lè ṣe, ṣùgbọ́n Ọlọ́run ló lè ṣe. Owó yẹn náà sọ pé ó ti pé 30 million sí Princess Ọ̀rẹ́kọ̀yà Ògúndélé, òun ló kọ síbẹ̀. More importantly, Agbala Gabriel Church is not affiliated with CAC Májẹ̀mú Àánú, who the overseer is Prophet Abel Taiwo Ojo. They are not affiliated, they are not in conjunction with each other, they are not collaborating. Pastor Prophet Abel Taiwo Ojo is not his mentor. Please don't drag that pastor with a 419. They are different entities. He also came to CAC Májẹ̀mú Àánú under the leadership of Prophet Abel Taiwo Ojo to look for mercy, and Prophet Abel Taiwo Ojo helped him financially, vehically and mahalukally on a lighter mood. Agbala Gabriel went to Prophet Abel Taiwo Ojo to seek for help, and Prophet Abel Taiwo Ojo helped within his limited capacity. He gave a boss, he gave money, he gave word of advice. And say your bá mú màálù tàbí ẹran tó bá mú dé odò, ó tún lè máa ti ọrùn ẹ̀ bodò, tó ti ọrùn ẹ̀ bodò go lè force ẹ̀ láti mu omi. He did that for him within his limited capacity. He also have his own church, and the church also has its own needs. But out of what he should have used for his own church, he gave some to Agbala Gabriel. And not only Agbala Gabriel, he does that to many churches.
it's just that nípa Agbala Gabriel lèmi lọ sick lọ́dọ̀ àwọn protocol wọn àti àwọn aids wọn pé Agbala Gabriel ìtàtì ẹ̀ máa ń rí bí yìí ní 72 hours sí kí ló dé bá kí ni relationship ohun tí mo dẹ̀ ń sọ fún yín náà sọ kò sí affiliation kankan láàrin wọn kò sí collaboration kankan láàrin wọn Jùmọ̀kẹ́ Bello ní vertically and malukali bẹ́ẹ̀ ni kò sí affiliation kankan láàrin wọn there is no mentorship amongst them. He came for help, came to search for help, and he helped within his limited capacity, and that is it. So when you are talking about Amusan Ademola, talk about him separately with all his atrocity. Please don't come and be shading Pastor Abel Taiwo Ojo. No, if you want to talk about Prophet Abel Taiwo Ojo, talk about him. If he tó bá ṣe nǹkan tí ò dá orí ìkànnì mi lẹ ti kọ́kọ́ máa gbọ́ wàláì orí ibi ilẹ̀ tí ọkọ̀ máa gbọ́ orí èmi ò kì í ṣe ẹni tó ń bu ènìyàn Ọlọ́run nìkan ni mo gbẹ́kẹ̀lé kò dẹ̀ sí kankan tí ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi tí ẹ̀jẹ̀ ń flow nínú ẹ̀ tó lè fi mí ṣe torí náà mi ò ń ṣe blogger fún anybody but I am a member of his church and if they are dragging him I think I should be able to come out boldly and say what I know about it. Having said that, Ademola Amusan lọ sùn oru méje tí ọmọkùnrin sùn kó wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ gbogbo eléyìí tó ń ṣe ó show wípé owó fame òun ló wá lọ sí di iṣẹ́ Ọlọ́run owó fame òun ló wá lọ sí di iṣẹ́ Ọlọ́run Ọlọ́run fúnra rẹ̀ á dẹ̀ ẹja fún ara rẹ̀ á rí i pé òun mú ojú ẹ báyìí òun fi hàn gbogbo aráyé pé ẹ wá wojú olè o àti mólè o olè ajíbolè òun ni ẹ Adémọ́lá Amusan òun làdúrà ò ṣe gbà nínú church ẹ òun làṣírí ẹ ṣe ń tú òun ló ṣe ń ta gbogbo gift tí wọ́n ní pé kó fi gbé àwọn elderly òun ló ṣe ń ta tó fi ń jẹun òun ni wọ́n ṣe sọ wípé gbogbo àwọn obìnrin tó wà nínú church ẹ ìsọ̀rọ̀ ọlọ́mọge pé o máa ń gbé wọn lọ sí hotel pé o lọ máa ń bá wọn sùn allegedly nítorí ìyẹn ò ṣe ojú wa ṣùgbọ́n wọ́n bọ́ síta wọ́n ń sọ gbogbo ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ gé tó ń fly káàkiri orí internet ò lè wá debunk yẹn bó ṣe ń gbólóṣó ló ń gbé ọ ní urgent 2k allegedly òjíṣẹ́ Ọlọ́run kankan ò dẹ̀ kì í ṣe yẹn ṣùgbọ́n ìfẹ́ kó o máa ṣe àpapín kó o máa gba owó lọ́wọ́ àwọn tí wọ́n dá owó fún tí owó yẹn ò dẹ̀ tí ì tó kó o wá tún wá bọ́ síta kó o wá fi pé o wá justify ara ẹ ipe ṣe bá àánú lórí gbà tàbá nínú àánú náà láti tún máa ṣàánú ìwọ kọ́ ló ṣiṣẹ́ sọ́wọ́ àwọn tó wà ní diaspora tó sọ majority of the donation because 75% of the donations of anybody on this cyberspace is from people from the diaspora. I myself have paid into your fund before kì í ṣe ẹ̀mẹ́ta nígbà tó gbé ìyàgbónkẹ́ wá tó gbé àwọn lẹ́yìn ìyàgbónkẹ́ àwọn ọ̀rẹ́ ìyàgbónkẹ́ méjì mo dáwó fún wọn then ó gbé woman kan tó ní dwarfism táwọn tó bí àwọn ọmọ méjì ọkùnrin kan obìnrin kan táwọn yẹn náà ní dwarfism mo dáwó síbẹ̀ then ó tún gbé ta ló tún gbé wá yẹn náà mo mọ̀ pé bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn-ún ni mo ti dáwó sínú fund ẹ̀. I also give out despite the fact that I have my own organization I give out to other organizations within my limited capacity. I do that. Guru the boy true say I thank you very much. Thank you for the stars. Nítorí náà ni pé tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó mọ̀ pé iṣẹ́ Ọlọ́run yẹn ò pé ẹ lọ wá ṣẹ́kùn iṣẹ́ apá ẹ wàá sọ fún Ọlọ́run ni pé Ọlọ́run jẹ́ kí n máa ṣe ilé kí n máa tún ṣe side hustle nítorí pé mi ò ends mi ò lè rí kíní Ọlọ́run wa aláàánú ni níbi tó bá ti ń ṣe side hustle yẹn ó wá lè gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún ẹ ó lè gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún ẹ tíwọ náà kọ́ ti iṣẹ́ Ọlọ́run tí á dẹ̀ pé ẹ ṣùgbọ́n kì í ṣe pé kó máa ṣe 419 ṣùgbọ́n lónìí ọjọ́ 1st of March 2026 yìí ó lè ṣì ní ẹ yes ìgbà tó gbé ìyá àbèjì ọmọ aráyé lè wá thank you Bímbọ́ Oyè thank you
owó tí mo dá sí, I put a lot of, àti bàbá Suebebe, I also put a lot of money into the fund for you. A lot of people láti ràn lọ́wọ́, both individually and collectively on this cyberspace. Thank you very much, Big Marvelous. Thank you. So I don't have any other thing to say other than pé kí ìwọ Adémọ́lá Amúsàn kó má gbéyàn kankan wá sí orí ìkànnì mọ́ nítorí pé àwọn èèyàn ò ní dáwó fún ẹ, a máa propagate ẹ lọ. And nǹkan tí mo tún fẹ́ sọ ni pé 3.9 million tẹ́ gbà lọ́wọ́ tẹ́ fi ọ̀rọ̀ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, bí mọ́mí mi ṣe máa ń sọ, ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó fi gbà lọ́wọ́ Keji, a máa gbà lọ́wọ́ ẹ, either by crook or by hook. Wàá san 3.9 million yẹn tó bá fẹ́ gbádùn. Tó o bá san 3.5 million yẹn, o ò ní gbádùn. We continue to talk about you day in and day out. Gbogbo àti Muslim ni o àti Christian ni o tó bá dẹ̀ jẹ́ pé ẹ tún fẹ́ máa wá lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìgbowó on this cyberspace, we will be here to bring you people out and label you as scammer wash. We will not allow you to take people's hard-earned money and use it frivolously for your own evil deeds. We're gonna stop that on this cyberspace. And people that has a lot of platforms or big platforms like Talk to Be, if you think you can be bringing your platform and be bringing lazy people that have no job, people that have no focus in their lives, you think you can be bringing them up for donations, we're going to come against you. Because you're just using your platform, you are not even donating anything to them. You want to get up to be here, on Guru, on Tepa, on Tagari. And you are now be an enabler for ẹni tí ò fẹ́ ṣiṣẹ́, tó fẹ́ máa gbé hotel, tó fẹ́ ní kọ́lé fún, kọ́ra mọ́tò fún, tí ò tọ́jú ọmọ, tí ò rí nǹkan kan ṣe. We are out like a police to fish you out and to be talking about you and to drag you. Thank you everybody. God bless you. Happy new month. Àjọpéjú ṣe 1st of April ní lórúkọ Jésù. Igi ewédú ò ní wó pa wá, ẹran tí ò ní wo kò ní kàn wá pa, àní ríná nínú kànga. Ayọ̀ la máa rí, ìrànlọ́wọ́ ọkùnrin, ìrànlọ́wọ́ obìnrin láti òkè wá, á jẹ́ titi wa, a máa lọ́re, a máa bọ̀re. Bẹ́ẹ̀ lọ́lọ́run wí. Ọlọ́run tó dẹnu ní bùnbọ̀, ó ti mọ nǹkan tẹnu máa jẹ. Nítorí náà ni pé ẹ ṣiṣẹ́, àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Donation is a scammer zone. Don't fall for it in the mighty name of Jesus. I remain yours, Adebimpe Alasho Adura. Ademola Amusan is a scammer. Watch out for him. He's a thief. He's a scam zone. Beware. We told you. Don't say they didn't tell me. We told you. God bless you all. Thank you and happy Sunday. Bless you all. Bye for now. Again, tí bá gbórin yẹn sí. Again, bá gbórin yẹn sí. Onda. Queen Temida. Queen. Mumbo. So kò rẹ èmi mọ̀ àwọn èèyàn wa wọ́n kàn fẹ́ gbọ́ ni wọ́n kàn fẹ́ gbọ́ nǹkan látẹnu oníkó dọ̀bálẹ̀ mo mú pàǹpẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nànà oníkó dọ̀bálẹ̀ mo mú pàǹpẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nànà bó ṣe ń ṣojú oníkó dọ̀bálẹ̀ mo mú pàǹpẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nànà. Ọlọ́run á ṣàánú fún wa. God bless you and I love you all. Ọ̀rọ̀ ẹni tá a wá sọ lónìí òun ni ọ̀rọ̀ Adémọ́lá Amúsàn. Ṣàmúsàn ni àbí Amúsà tí ẹ mọ̀. Adémọ́lá ẹ̀jẹ̀ ìpè lámúsàn. Adémọ́lá Amúsàn tó ń jẹ́ Agbala Gabriel Church tó wà ní Ẹgbẹ́dá ní ìlú Ìbàdàn. Ọ̀rọ̀ ẹ̀ la wá sọ lónìí. Ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀, àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká rí oṣù March yìí
nílé lóko náà lọ́jà ní gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ní gúúsù ní àríwá ní ìlà oòrùn ní ìwọ̀ oòrùn ní àtúpéjú ṣe 1st of March ti ọdún tó ń bọ̀ nínú ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn pípé bẹ́ẹ̀ la ṣe máa ṣe ní orúkọ Jésù. Bó ṣe rí ní tí a rí lórí social media ni àwa máa ń sọ, mo dẹ̀ máa ń sọ bó ṣe wà ní ọkàn mi ni mo ṣe máa ń sọ. Ní last year or 2024 bẹ́ẹ̀ yẹn ní a gbé ọ̀rọ̀ Adémọ́lá Amusan tó ń jẹ́ Agbala Gabriel la gbé wá sórí ìkànnì nítorí pé a rí pé ó lu èèyàn bí ẹgbẹ́ tiẹ̀ nítorí pé ó feel pé òun jẹ́ Ọlọ́run, ó feel pé nítorí pé wọ́n ti máa ń pè ó ní olúwa mi, òun ní àṣẹ láti máa lu èèyàn vulnerable person tó jẹ́ wípé ojú tútì ló ti rí kò bẹ́ẹ̀ tó fi mọ́ lọ sí church ẹ̀. À ń sọ̀rọ̀ nípa ti Muyideen nígbà yẹn mo gbé Muyideen rù, mo dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀, ọ̀rọ̀ mi dẹ̀ go viral. Ẹ̀yin náà mọ̀ tí bá sọ̀rọ̀ tinútinú pé ó máa ń go viral. Ohun tí mo rí ní orí social media ní déédéé aago 3 kọjá ìṣẹ́jú díẹ̀ ó bà mí nínú jẹ́, ó bà mí nínú jẹ́ gidigidi. Nítorí náà ni ká máa gbàdúrà ní gbogbo ìgbà k'Ọlọ́run má jẹ́ ká rí ogun attack ní ìdílé ìyá, ní ìdílé bàbá, láàrin ọ̀rẹ́, láàrin ọ̀gbà, níbikíbi ká má ṣe rí ogun attack. Mi ò tí confirm ẹ̀ lọ títí bọ̀ tá a gbọ́ pé ìkan nínú àwọn olórí ẹ̀mí tó ń jẹ́ Táíwò Adégbòdù, ìmọ̀ bóyá mo pronounce ẹ̀ dáadáa, pé ó jẹ́ Ọlọ́run nípè kí Ọlọ́run kó fi ìtura sí inú ìdílé yẹn, inú ìdílé tiẹ̀ àti ti Kẹ́hìndé ẹ̀, kó bá wa tù wọ́n lọ́kàn, kó tù wọ́n ní inú, ká má ṣe rí irú ogun bẹ́ẹ̀ mọ́, kí Kẹ́hìndé ẹ̀ kó pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé, ká má ṣe rí ogun ìbànújẹ́ nínú ayé èèyàn kankan. Ìdí ló fi jẹ́ ká máa dúpẹ́, ìdí náà ló dẹ̀ jẹ́ ká máa sọ òtítọ́ ọ̀rọ̀ tá a bá ti rí. Nítorí pé tó bá postpone nìkan di ọ̀la tí èèyàn yẹn ò di ọ̀la, Ọlọ́run á gbé opportunity yẹn fún ẹlòmíì á bá a ṣe iṣẹ́ yẹn tó bó ṣe yẹ kí ó ṣe tí Ọlọ́run bá rán ẹ tí o kò gbọ́. Nítorí náà ni k'Ọlọ́run kó jọ kó bá wa délé fún Táíwò, ṣé mo ti ń rí yín sìn, k'Ọlọ́run kó bá wa tẹ̀lé fún Táíwò Adégbòdù. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Mo kí yín, mo kí gbogbo yín lẹ́ẹ̀kan ní ọ̀kọ̀ọ̀kan sí. Ìkejì tí mo tún máa sọ òun ni pé mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ májẹ̀mú àánú, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn bàbá wa Prophet Abel Táíwò Òjó, mo fi Ọlọ́run bẹ̀ gbogbo yín pé ẹ má drag wọn mọ́ Agbala Gabriel tó ń jẹ́ Adémọ́lá Amusan. Sister mi Olúṣọlá Yusuf, how are you? God bless you. Gbogbo yín ni mo rí. Jennifer Ògúnlẹ̀yẹ mo rí yín, Olútọ́pẹ́ Ògúnwùyí mo rí yín. Bóyá kí n gbé glasses mi sójú kí n lè máa wò yín láti bíbá. Ẹ jẹ́ fún mi ní 1 minute torí gbà mí mi ò rí yín, so kẹ́ má rò pé bóyá mo rí yín. Where's the glasses, for God's sake? Look at it here. Glasses owó a máa sá pamọ́ gbogbo ìgbà, ṣáwa nílò ẹ ni. Ẹ̀rọ fìdílé wọ glasses. Ẹ má bínú, mo lọ mú glasses. Mo rí gbogbo yín sìn, mo rí yín kedere. Ẹ káàárọ̀, Eunice Ọlọ́run tóbi, Ọlọ́run tọ́ba, gbogbo yín ni mo rí. Williams Ọlárótìmí, bá mi mo kí gbogbo yín. Happy Sunday everybody, God bless you. Tolúlọpẹ́ Olútọ́pẹ́ Ògúnwùyí, how are you? Túndé Dọ̀kí, èèyàn mi pàtàkì high chief mi ní Ìkọ̀lé, mo kí ẹ, God bless you. Bọ́lá Ìnà, gbogbo yín ni mo kí. Ká má dé ìnà pinnu, ẹ bá mi share ètò ìkówó gbòòrò ayé lọ. Àbẹ̀kẹ́ Adékọ̀yà, God bless you. Happy new month to everybody. Ṣadé Lawal, God bless you. Gilga, gbogbo yín ni mo kí. Ẹ jọ̀ọ́ níbi mo ṣe wá ń bọ̀rọ̀ lọ
disclaimer mi ò kí ń ṣe blogger fún Prophet Abel Taiwo Ojo. ọmọ ìjọ CAC Covenant of Mercy òun ni mí. Bí mo ṣe wá jẹ́ ọmọ ìjọ CAC Covenant of Mercy yẹn, inú mi ò ní dùn kí general overseer wa kó máa ṣe nǹkan rere tá a ti gbogbo èèyàn dẹ̀ sì ń fojú rí, ṣùgbọ́n torí pé ó ṣe nǹkan rere fún yàn kan tí ẹni yẹn wá ṣe nǹkan burúkú ká wá fẹ́ máa drag ẹ̀ pọ̀ mọ́ ẹni yẹn. mo ń sọ nípa ti Agbala Gabriel Church Demola Amusan, nítorí pé àwọn kan wọ́n wá gbé bá mi, wọ́n ní bàbá yín Abel Taiwo Ojo ó fẹ́ràn Demola o, ó fẹ́ràn ẹ̀gàn ẹ̀rí ẹran ńlá jọ̀bọ̀jọ̀bọ̀, màálù tíkẹ̀ màálù ẹyọ kan tó màálù mẹ́wàá tó gbé fún nígbà tó bímọ, ó gbé bọ́ọ̀sì bọ̀gìnì ńláńlá ó gbé fún. ó likely kò jẹ́ wípé bàbá ló mẹ́ńtọ̀ bàbá wa Abel Taiwo Ojo, òun ló mẹ́ńtọ̀ Ademola Amusan. rárá o. Prophet Abel Taiwo Ojo, I'm not his mouthpiece and I'm not his blogger, but I happen to be a member of his church and I'm benefiting from the grace of God. Ọmọ orí ọ̀fẹ́ ni mí, nítorí náà ni pé tí mi ò bá wá lè sọ̀rọ̀ nípa ti bàbá wa General Overseer of CAC Covenant of Mercy Worldwide, tí bá rí as a blogger pé àwọn bloggers kan wọ́n misconstrue iṣẹ́ rere tí wọ́n ṣe nítorí pé èèyàn kan tí wọ́n ṣe iṣẹ́ rere fún kò ń ṣe èèyàn dáadáa tí a lè máa pè ní ènìyàn Ọlọ́run káwa fẹ́ máa drag wọn fún, tí mi ò bá lè jáde gẹ́gẹ́ bí ọmọ CAC Covenant of Mercy, ọmọ oore ọ̀fẹ́, kí n wá sọ wípé kò rí bẹ́ẹ̀, kò dára rárá. nítorí náà mo ń fi àsìkò yìí sọ fún gbogbo wa lílé lóko lọ́nà ọjà all over the world, Prophet Abel Taiwo Ojo, he is not a mentor for Ademola Amusan, whose church name is Agbala Gabriel Church. Prophet Abel Taiwo Ojo, if you know him, if you go to his church, he welcomes everybody, both Muslim and Christian. He doesn't preach religion. He preaches the word of God. He preaches Christ to everybody. He doesn't preach religion. If you are a member of the Catholic, Anglican, Methodist, Pentecostal, any branch of Christianity and any branch of Muslim association, if you go there for help, and that help is within his power, he gives to you. I have not spoken to him for a while, maybe in the last 1 week, but I was in London ni mo bá wọn sọ̀rọ̀, you understand, tó pé ọjọ́ Saturday dẹ̀ lèmi kúrò ní program yẹn because mi ò bá wọn ṣe program ti Sunday, so bóyá bí ìjẹsàn ni mo bá wọn sọ̀rọ̀ last, but mo ní àǹfààní láti máa bá àwọn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ wọ́n dáadáa tí wọ́n bá wọn, mo láǹfààní láti máa bá wọn sọ̀rọ̀. nítorí náà ni pé gbogbo ohun tí ẹ bá gbọ́ tí mo sọ ní òní, àwọn náà ló sọ indirectly. One, bí wọ́n ṣe fẹ́ràn yín, tó fẹ́ràn mi, tó fẹ́ràn gbogbo èèyàn náà ni wọ́n ṣe fẹ́ràn Ademola Amusan tó ní Agbala Gabriel Church. tí wọ́n bá dẹ̀ rí, tí wọ́n bá gbọ́, tí wọ́n bá rí pé èèyàn kọ́kọ́ wà nínú problem, tí wọ́n bá ní agbára àti oore ọ̀fẹ́, wọ́n á ràn wọ́n lọ́wọ́. màálù tẹ́ rí tán gbé fún wọn yẹn nígbà tí Agbala Gabriel Church Ademola Amusan tó bí ọmọ, òun ni wọ́n lura màálù fún pé ó bí ọmọ. Prophet wọ́n like ọmọ gan, so òun náà ṣe gbé màálù yẹn fún wọn. nígbà tí Prophet Abel Taiwo Ojo, ọjọ́ kan tí wọ́n ń lọ, tí wọ́n ń rìn, tí wọ́n ń kọjá níbi Ẹgbẹ́dá yẹn, wọ́n rí pé àwọn arúgbó kan kùjẹ́kùjẹ́, àwọn abarapá kan, wọ́n fẹ́ lọ sí church Agbala Gabriel, wọn ò dẹ̀ ní agbára láti wọ mọ́tò, wọ́n dẹ̀ wá ṣàánú, wọ́n gbé bọ́ọ̀sì ńlá fún Agbala Gabriel Church láti máa fi kó àwọn arúgbó. That is his own gift for caring for the elderly. He has about those buses, about 10 ní Oshengere, and he took one of them and gave it to Ademola Amusan of Agbala Gabriel Church to convey àwọn arúgbó as one of his projects for caring for the elderly. Apart from that, no affiliation, no mentorship tó bá ní
nǹkan kan ó lè wá sí church kan jọ sọ̀rọ̀ but kì í ṣe pé mentor ẹni máa rí wọn pọ̀ ó máa lọ sí church ẹ̀ nítorí náà ní pé tá bá máa drag Àgbàlá and láti drag prophet Abel Taiwo Ojo kò ní dáa tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kò ní dáa tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nítorí pé ìka tó bá ṣẹ̀ òun ni kí ọba gé ìka tó bá ṣẹ̀ òun dẹ̀ ni ọba máa ń gé ọmọ oore ọ̀fẹ́ ni èmi nítorí náà ní pé mo ní platform láti lè sọ fún àwọn èèyàn wípé bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. Lately mo tún rí one prophet àròlé ni wọ́n ń jẹ́ wọ́n tún ṣàlàyé Bùsọ́lá òkè ẹlẹ́yẹlé ó nídìí ẹ̀pù bàbá wa Táíwò Òjó ẹ̀ bá help ẹ̀. Mo ṣe ìwádìí mi ní late 2024 bàbá wa Abel Taiwo Ojo ó gbọ́ pé Bùsọ́lá òkè ẹlẹ́yẹlé àbí anything tí ò bá jẹ́ pé ó need help bàbá wa ó send 500,000 sí ní late 2024 500,000 kí Bùsọ́lá gbọ́ báyẹn ní ẹ̀yìn oṣù 3 sí 4 Bùsọ́lá fúnra rẹ̀ gbé aago ó tún pè wọ́n dúpẹ́ ẹ ṣé ọjọ́ o 500,000 tẹ́ fún mi yẹn dádì sà gbogbo gbèsè tí mo jẹ náà ni mo fi san ebi ń pa òun òró jẹjẹ tẹ́ bá ní nǹkan kan kẹ́ send ẹ̀ sí àwọn bàbá wa tún send 300,000 sí Bùsọ́lá ní early 2025 about a year ago òjíṣẹ́ Ọlọ́run kan ṣoṣo nínú gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó wà ní Nàìjíríà nìyẹn a gbọ́ pé Kérúbù and Séráfù ní Bùsọ́lá òkè tí sábà máa ń sọ̀rọ̀ ló ti máa ń kọrin gbogbo àwọn pẹpẹ àwọn olórí Kérúbù and Séráfù tí wọ́n wà ní Nàìjíríà tí wọ́n bá lè fún Bùkọ́lá òkè ní 10,000 bí prophet ṣe gbé 800,000 fún within 6 months you understand àmọ́ nǹkan tí Bùsọ́lá òkè ẹlẹ́yẹlé tí ó ń fi owó ṣe tó bá fún ẹ ní 500,000 ẹni tá a fún ní èmi kékeré yìí àwọn ìkan nínú àwọn ìyá lọ́jà mi tí mo fún ní 50,000 naira ní 2023 owó yẹn ó ti sọ di bí almost 200,000 àwọn tí mo fún ní 20,000 tí mo fi 28,000 empower wọ́n sì ní business di ọ̀la wọ́n ń ta wóróbo wọ́n dẹ̀ rán ọmọ ní school wọ́n sanwó ilé nítorí pé wọ́n cut coat wọn according to their material. Sarah Lawi, how are you? Nítorí náà ní pé a lè sọ pé nítorí pé èèyàn kan ń ṣàánú ká wá fún ká fún gbẹ. Prophet Abel Taiwo Ojo wọ́n á sì continue láti máa ṣe àánú ṣùgbọ́n ẹ bá drag wọn pé because wọ́n ti ṣàánú fún yàn kan ẹni yẹn ò ṣe dáadáa kẹwàá máa drag wọn pẹ̀lú ẹ̀ àkàndá ènìyàn ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ tí ó ní ọwọ́ sí ìpè ẹ̀ òun ni Abel Taiwo Ojo gbogbo ẹnu ni mo fi sọ bẹ́ẹ̀ ni nítorí pé mo rí ni mo dẹ̀ ń jẹ orí ọ̀fẹ́ yẹn unlike all the other churches tí mo ti lọ ní ilé ayé mi I'll be 60 in December. I have been to so many churches ojú ti rí ẹsẹ̀ ti rìn ẹnu ti ké ṣùgbọ́n tá a bá rí ènìyàn tó sì ń rìn nípa ti Ọlọ́run ẹ jẹ́ ká gbé sàdánkátà fún Ọlọ́run nínú ayé ẹni yẹn. Prophet Abel Taiwo Ojo, today is the 1st of March 2026 ẹ ní wálẹ̀ ẹ máa tàn ní ẹ ní tán ògo Olúwa á túbọ̀ máa tàn ní ilé ayé yín ní orúkọ Jésù. Mo ní ayọ̀ láti sọ fún yín pé mo ti ń bá àwọn òjíṣẹ́ Ọlọ́run rìn mo ti ń rí àwọn òjíṣẹ́ Ọlọ́run ti Abel Taiwo Ojo as of today 1st of March ó yàtọ̀ òjíṣẹ́ Ọlọ́run tí ò ka owó sí tí ò ka nǹkan ayé sí òun ni Prophet Abel Taiwo Ojo. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.